BABATUNDE olówó káàbọ̀ sórí alẹ́ kan. Bàbá ẹ̀ ó jọ̀bọ̀, ọmọ ẹ̀ náà ó jọ̀bọ̀, gẹ́gẹ́ bí olókùnrin, ìyọ̀kẹ́ bí yóò jọba, SALIU yóò jọba, ilé ẹ̀rọ lọ́wọ́ rẹ̀, ilé ìyàgbé wa, ọmọ bá ṣe rí wọn. Orúkọ mi ni His Royal Majesty Aláìlúwà Ọba SALIU BABATUNDE SALIU tí mo jẹ́ ọba ti ìlú Oworonshoki àti Òṣọ̀fẹ́ ní ìlú Èkó lè. BABATUNDE olówó káàbọ̀ sórí alẹ́ kan. Bàbá ẹ̀ ó jọ̀bọ̀, ọmọ ẹ̀ náà ó jọ̀bọ̀, gẹ́gẹ́ bí olókùnrin, ìyọ̀kẹ́ bí yóò jọba, SALIU yóò jọba, ilé ẹ̀rọ lọ́wọ́ rẹ̀, ilé ìyàgbé wa, ọmọ bá ṣe rí wọn. Inú mi dùn lọ́pọ̀lọpọ̀ nítorí wípé ayẹyẹ èní ó jẹ́ nǹkan dùnú fún gbogbo ìlú, nǹkan tí gbogbo àwọn aráàlú tí wọ́n ti ń retí tẹ́lẹ̀ náà ni, gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ̀ mí ní àbíwá pẹ̀lẹ́, ọ̀mọ̀wé, gbajúmọ̀, tó inú gbogbo wọn dùn, gbogbo wọn ṣe túyáyà tí wọ́n wá láti wá bá wa celebrate coronation náà. Elebo àná òun ló lẹ́gbẹ̀lẹ́gbọ̀ èdè ilé yìí lábẹ́ ìdáwà gẹ́gẹ́ bí mo ti ṣe ní ọmọ máa ṣe ìlú o. Ẹ bá mi sọ pé káàbíyèsí o. Ẹni tí mo ẹ̀ bá dùn kó dìde, ó wá mi ní kábíyèsí lẹ́ẹ̀mẹ́ta ẹgbẹ́ kábíyèsí. Ẹ̀mí ní ẹgbẹ́ bí ẹ ṣe kábíyèsí. Ẹlẹ́ẹ̀kẹta ẹ bá mi sọ pé ìgbà yìí ẹ̀tì lọ níbẹ̀ oṣù ọ̀bẹ o ìlú Elebo lówòrò ìgbà ìdàrẹ́ lójú fẹ̀ oṣù ọ̀bẹ lọ́la wọ́n ń bí ọlọ́run ṣe fẹ́ ṣiṣẹ́ ó fẹ́ pé ogún ọdún tí mo ti lọ pé àjọṣepọ̀ pẹ̀lú ìlú Òwòrò àjọṣepọ̀ tí mo ní pẹ̀lú ìlú Òwòrò tipẹ́tipẹ́ mo lè wá pẹ́ lọ́wọ́ ẹjọ́ ṣokùnfà náà ni ọlọ́run pé sórí kò lè ẹ bá mi sọ pé ká nílé sílé ẹ̀kọ́ sí i. BABATUNDE olówó káàbọ̀ sórí alẹ́ kan. Bàbá ẹ̀ ó jọ̀bọ̀, ọmọ ẹ̀ náà ó jọ̀bọ̀, gẹ́gẹ́ bí olókùnrin, ìyọ̀kẹ́ bí yóò jọba, SALIU yóò jọba, ilé ẹ̀rọ lọ́wọ́ rẹ̀, ilé ìyàgbé wa.
Orúkọ mi ni Modúpẹ́ Badmus Arẹ́gbẹ́, Vice Chairman Oshodi Solo Local Government. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé adọ́jọ́ ọjọ́ kò. A dúpẹ́ fún kábíyèsí wa, Ọlọ́run á fún wọn ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí gígùn àlàáfíà ara tó máa fi ṣe oyè yìí. Wọ́n ní kú kékeré o. Long life, more prosperity. Solomon Olamiju, the Baale of Sholoyetu, under Oworonshoki Kingdom. Ọlọ́run ṣe fún wa, ó yàn fún wa ni. A gbàdúrà, Ọlọ́run yàn fún wa, Ọlọ́dẹ yàn fún wa. Torí ohun tá à ń rí lẹ́yìn, wọ́n máa mọ̀ pé the difference is very clear. Tuntun tún lè lẹ́yìn. Nígbà tá a bá fi máa rí ọdún méjì mẹ́ta ìlú Òwòrò á yàtọ̀, á di ọ̀tun. Ẹni tọ́lọ̀ yàn, ó kàwé tó dẹ̀ ní ideas ni. BABATUNDE kákan sórí àgbé àwọn àjàlù pẹpẹpẹpẹ Elebo tuntun èèyàn ojú àṣírí ojú kéré ojú àṣírí ojú BABATUNDE ọmọ kẹkẹ níbi àgbàgbé àgbé kákan sórí àgbé àsìkò yìí á tún rẹ̀ ọmọ náà sí ọ̀rọ̀ àti ọ̀la ọkọ̀ kòkòrò ní ìpínlẹ̀ àyàbá bàbáde tó kú mọ̀ bàbáde tó mọ̀lá bàbáde tó kẹ́ ọba mẹ́rin ilé tọwọ́ ojúmọ́ dáadáa. Olórí Bukola Mariam SALIU, ìyàwó aláìlúwà ọba SALIU BABATUNDE SALIU, Oloworo II. Ọlá Ọlọ́run ni, Ọlọ́run ló fún wa ṣe kó ṣe ènìyàn, mímọ̀ ṣe wakọ̀ agbára Ọlọ́run ni. Wọ́n ṣe gan-an owó, mo kí gbogbo tẹ̀lé tó kó
gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn tó dìde tó wá bá wa ṣe ayẹyẹ Ọlọ́run á dúró tì àwọn náà gbọ́ àdúrà gbogbo wọn wọ́n ṣe gan because èrò yẹn pọ̀ ó kọjá agbára wa ṣùgbọ́n a dúpẹ́ fún Ọlọ́run everything was successful àwọn ará Oloworo Ṣókí wọ́n ṣe gan-an ni wọ́n kú àdúró tì àjọ máa ṣe náà ní ìlú Oloworo Ṣókí bá ti ṣe sọ tẹ́lẹ̀ it's going to be a new Dubai lágbára Ọlọ́run Ọlọ́run á fún wa ṣe àwọn alálẹ̀ náà adé àti wà lẹ́yìn ẹ ṣé mo dúpẹ́. ọmọ tọ́lábẹ́jì ló gbúyọ̀ lẹ́nilé tiẹ̀ lẹ́lẹ́kùn nílé ẹ̀fọ́ríà ọmọ mi yọ àyàn bọ̀ yóò mọ́ ni ẹni mo kọ́ mọ́ náà jáde wá sí Gbandeur mo dúpẹ́ ọlọ́run ọba mo tún celebrate Mariam ìgbà tó mọ̀ lórí ìwòwòrò. Mo dúpẹ́ ọlọ́run ara pé olórí Mariam àsìkò tiẹ̀ á fi wà àbí àṣẹ. Kábíyèsí mi ọ̀pọ̀ Babátúndé kẹ̀kẹ́ níjú Olóworo òyìnbó dúdú níta ti náwó òfòmọ́ fọ́kàn tòun ti wú ẹ̀. Adéapẹ́ lórí iye bàtà sí ìbẹ̀rẹ̀ ẹsẹ̀ o. Ó ti gbọ́mọ kékeré ìjọba wọ́n fà pẹ̀lú. Orí òní ọ̀rẹ́ lóye ábí. Ọmọ kẹ́kẹ́ níjú mọ kí ẹ kí àyàbí o. Babátúndé. My names are Prince Wam Omogbolahan SALIU, one of the brother of our new king, Babatunde SALIU. I'm very excited, somehow emotional, because our new king is an epitome of loyalty, calmness. He's a brainy king. He's a king that will bring new development into the community. As you can see, the roads here, there is improvement. So I'm very proud of the king and I'm very happy. I'm Arábìnrin Honourable Princess Fọláṣadé Ọlábánjí Ọba, National Chairman, Association of Local Government, Vice Chairman of Nigeria, Vice Chairman Ikorodu Local Government. Today I'm elated, I'm excited. It's the beginning of the best times for us, not just in Lagos State, but especially Oworo land today. An awesome Kabiyesi, a perfect gentleman, a lover of the people, passionate, caring, diligent, okay, hardworking. He was my colleague, so I know that. All in all, kade pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀. Babátúndé ni ọmọ Olóworo ló tún wá ìjọba. Babátúndé ni kẹ̀kẹ́ níjú ló tún wá ìjọba. Òun àti Mariam ẹkú àdúrótì Kábíyèsí ọ̀tọ̀ léèrà. Mariam bèbí Mariam yáyé orí ẹ̀ léèrà. Ìgbà ikú ẹ̀ yáyé orí ẹ̀ léèrà. Mariam ìgbà ikú ẹ̀ yáyé orí ẹ̀ léèrà. Olórí Tèmítọ́pẹ́ Olúwa SALIU, ìyẹn olórí sí àbúrò ọba ni mo jẹ́. Inú mi ti dùn jù, mo ò lè express feelings mi gan ṣe gbọ́, mo mọ̀ pé inú mi dùn púpọ̀ gan. Oworonshoki ọdún lálàjẹ́, Oworonshoki ọdún lálàjẹ́, ìlú àwa gbẹ̀dẹ̀, àrọ̀ wá lọ́rùn gbẹ̀dẹ̀, ká mọ̀ pa. Mo dúpẹ́
lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n wá fún ayẹyẹ tí à ń ṣe ní èní yìí. Ọpẹ́ mi bẹ̀rẹ̀ láti orí bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, k'Ọlọ́run bá wa lọ́rẹ̀ ẹ̀mí wọn, gbogbo ìtàn fẹ́ Elédùmarè bá wa ṣe fún wọn, títí dé orí sẹ́nétọ̀ wa Olúrẹ̀mí Tinubu tó fi dé orí gómìnà wa Gọ́vnà Babájídé Olúṣọlá Sanwó-Olú tí wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà nílùú Èkó ń bí. Kí Ọlọ́run ọba kó gba àdúrà wọn bọ́n ṣe ń fẹ́ kí ìlú Èkó kó túbọ̀ máa tẹ̀síwájú sí i. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ládéládé, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn lóyèlóyè, mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, mo dúpẹ́ lọ́wọ́ obìnrin, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn táfìwé pè tán wá, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn. Oníkálukú wọn á dé ilé wọn láyọ̀ àti àlàáfíà o. Ohun rere gbogbo máa rí bára wa ṣe o. Àní pera wa nípe taburú o. Ìlú Èkó kò ní bàjẹ́, ìlú Nàìjíríà kò ní bàjẹ́, ìlú Kòsọ̀fẹ́ wa ń bí báyìí náà kò ní bàjẹ́, ìlú Òwòrònṣòkì kò wá ní bàjẹ́ o. Ìdàgbàsókè là ń fẹ́ nílùú Òwòrònṣòkì yìí. Elédùmarè á jẹ́ kí ìdàgbàsókè náà kó wọlé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ẹ ṣeun. Babátúndé o, SALIU Oloworo Two, ọ̀kàrà ní ìlọjẹ̀, afọ́ẹ́ndà òfin bẹ́gì, afọ́ẹ́ndà òfin mẹ̀jẹ̀, àwọn abiyẹ́ pé kí ló fẹ́ fi dà náà ṣe, òkìkí ọ̀gàn onú fẹ́ fi táyé ṣe nì, ọmọ onífẹ̀ẹ́ àbùwẹ́, ọmọ adádé owó rẹ mọ́, a kì í dúró kí wọ́n nífẹ̀ẹ́, a kì í bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́, òsábẹ́rẹ́ ẹbọ náà fi wọ́n ṣe, ilẹ̀kùn mẹ́rìndínlógún lólùfẹ́ ń kọ́, ilé bàbá rẹ ni, ó gbọ́dọ̀ lóòṣòkì ló ní kí n kí ẹ. Babátúndé o, ọ̀kàrà ní ìlọjẹ̀.